òótọ́ tó farasin. Ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ ti gbọ́ rí àbí rí rí nípa ilé ìtura tá a ti gégùn fún? Àbí ká pé ilé ìtura tó ti gbàbọ̀dè, a cursed hotel. Ilé ìtura tẹ́ ń wò yìí làkọ́kọ́ tí ò sírú ẹ̀ mọ́ àfi tí ò bá ṣẹ̀ ṣẹlẹ̀. Èyí tí ò fìgbà kan rẹ́ni béèrè lọ́wọ́ òun pé ẹ gbọ́ kí lẹ̀ ń tà nínú ilé ìtura yìí. Ẹ kú mọ̀ wípé kì í ṣe gbogbo ohun tó ń dán ni wúrà. Nínú àká òótọ́ tó farasin yìí, ẹ jẹ́ ká rìnrìn àjò lọ sílé ìtura kan tí wọn ò gbàlejò ń bẹ̀ rí, tó sì jẹ́ wípé òun ló yẹ kó wà lára àwọn ilé ìtura tó tóbi jùlọ lágbàáyé pẹ̀lú gíga àti fífẹ̀ rẹ̀ bó ṣe wàyàmì tó sì jẹ́ wípé 3,000 ni yàrá tó wà nínú ilé ìtura tá à ń sọ yìí. Kódà kíkọ́ àwòṣífìlà ni wọ́n kọ́ pẹ̀lú àwọn ibi ìgbafẹ́ lónìrànràn. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo àwọn ohun àmúyẹ yìí kò fìgbà kan rí gbàlejò láti ó lé lọ́gbọ̀n ọdún sẹ́yìn tí wọ́n ti kọ́. Níbo gan wà nílé ìtura tá a ti gégùn fún yìí wà? Òótọ́ tó farasin tó sì ṣòro gbàgbọ́. Ẹ káàbọ̀ sórílẹ̀-èdè North Korea. Kájọ fojú lóúnjẹ ilé ìtura Ryong. Ilé ìtura tá a ti gégùn fún. Kí ló wá lè fà á tí ilé ìtura ó fi dùn wò dùn rí báyìí pẹ̀lú 3,000 yàrá tí ò sì sẹ́nikẹ́ni tó sunbẹ̀ rí látọdún 1986. Ọdún gorí ọdún, oṣù ń gorí oṣù. Oríṣi ìjọba, oríṣi ìgbìyànjú ni wọ́n gbà láti parí ilé ìtura yìí. Síbẹ̀ bí wọ́n ṣe ń ju abẹ̀bẹ̀ ìgbìyànjú sókè nígbà igba, ibi kan náà ló ń bọ́ sí. Ohun tó wá ń yọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ni wípé oríṣi iṣẹ́ àràmàǹdà ló máa ń jáde láti ìta ilé ìtura yìí lọ́wọ́ alẹ́. Ẹ kú mọ̀ pé ohun tó kọjú sí èèyàn kan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Bí àwọn kan ṣe ń sọ wípé bóyá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè North Korea tó ń ṣòjòjò, ìyẹn nígbà náà ló fà á, àbí àìgbọ́ra ẹni yé nínú ìjọba wọn, àbí kó jẹ́ ègún kan ló rọ̀ mọ́ látilẹ̀. Bóyá ẹ̀yin tiẹ̀ wá fẹ́ rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè North Korea, ṣé ẹ̀yin tiẹ̀ wá rò wípé wọ́n lè padà wá sílé ìtura yìí ṣá? Àbẹ́yìn tiẹ̀ ti rí ilé ìtura Ryong yìí rí lójúkojú? Ẹ já mọ̀ lábẹ́ comment kẹ́ẹ̀sì má bá wa ká lọ lórí èyí tá ò tún mú wá fún yín. Àwọn òótọ́ tó farasin àti àwọn òótọ́ èyí tó yanilẹ́nu tó sì ṣòro gbàgbọ́. Creative Fun Studios.